ìbà ọba tó láyé, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, ìbà ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, ìbà yáágbóyáájù ọkùnrin ogun, ìbà pátápàrà ọba tó ti wà káyé tó wà, èyí tí ó tún máa wà nígbà tí ayé kì í sì mọ́. jíkan pàkan wò kan yìí àtinilẹ́yìn lọ́jọ́ ogun lè, ipa tó borí ipa, agbára tó ju agbára lọ. adúpẹ́ fún àánú tó tún gbé wa ró láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí. tìrẹ ni ọlá o, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára, ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ, nítorí wípé nínú àánú rẹ ló tún fún wa ní àkọ́tún orí ọ̀fẹ́ láti wá sórí ètò tòní. adúpẹ́ fún gbogbo àánú tá a rí gbà, fún ojú rere tá a rí gbà, fún ọlá tá a rí gbà, fún ìdáǹdè tá a rí gbà, fún ìṣelógo tá a rí gbà, fún àtìlẹ́yìn tá a rí gbà lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta lónìí. àdúpẹ́ bá a ti ń dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò, gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa lọ́sẹ̀ọ̀sẹ̀, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò tẹ́ ń tọ́ ọbọ̀ ìṣúra yín pé kètò yìí kó máa tẹ̀síwájú lábẹ́ ìṣàkóso bó ti hùn kó wọ̀ tàbí kó kéré tó. àdúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù olùgbàlà. àánú Ọlọ́run ọ̀gá ògo yóò fọhùn fún ayé yín ní ìtókù kọdún yìí kó parí lórúkọ Jésù. ọ̀nà tẹ́yìn rò pé ó ti dín yẹn, tẹ̀rò pé ó ti tán, tẹ̀rò pé kò sí nǹkan tẹ́ lè ṣe sí mọ́ yẹn, lórúkọ Jésù àánú Ọlọ́run alààyè yóò ṣí ilẹ̀kùn náà fún yín lórúkọ ti Jésù Kristi. lónìí a tún fẹ́ yẹ nǹkan kan wò. wọ́n ń pè nǹkan kan ní mentorship in ministry. mentorship, wọ́n mentor mi, mo ní mentor, èmi náà mentee ni mí, wọ́n mentor mi. ta ló yẹ kó mentor èèyàn? àwọn ọ̀nà wo náà ń gbà mentor èèyàn? kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ fi sójú ṣe nígbà tá a bá mentor èèyàn? irú àwọn èèyàn tó bá fẹ́ mentor èèyàn nínú iṣẹ́ Olúwa, àwọn nǹkan àmúyẹ̀wò náà gbọ́dọ̀ ní, àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò tòní nìyẹn. ṣùgbọ́n a ó kọ́kọ́ lọ pàdé wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo ní abala ọ̀rọ̀ yìí láàrin ìṣẹ́jú díẹ̀. tá a bá wá padà dé, a ó kàn lo agbami ètò lóní sàn-án. ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, Olúwa Ọlọ́run aláàánú jùlọ, wá mí sí wa o, fún wa ní oore ọ̀fẹ́ rẹ sí, ní orúkọ Jésù Olúwa wa, àmín. lónìí ohun tí Olúwa ránṣẹ́ sí wa fún gbogbo ènìyàn, òun ni a pè àkọlé rẹ̀ ní fífúnni pẹ̀lú inú dídùn. ohun tí a ń pè ní ká fi fúnni ni pé kí a yọ nínú ohun tí a ní láti fi fún ènìyàn tí kò ní, tàbí ká yọ nínú ohun tí a ní láti fi ran àwọn èèyàn lọ́wọ́, bóyá sí ilé Ọlọ́run, sí ìlú tàbí sí àdúgbò. tá a máa lọ sínú Bíbélì wa nínú ìwé Kọ́ríńtì kejì ní orí 9 ní ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ 8 sí 9. ó sọ fún wa ní ẹsẹ̀ 6 ní ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhun ni yóò ká, ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ ni yóò ká. ohun tí ènìyàn bá ní, wọn bá ń tó bá fi sílẹ̀ lápò ara ẹ fún ènìyàn, tó bá fi ṣe ìtọrẹ àánú tàbí láti fi ran èèyàn kan lọ́wọ́, ó máa rí ìgbà padà lórúkọ Jésù. Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ bá a ṣe ń fún èèyàn, ọ̀pọ̀lọpọ̀ wa la háwọ́, ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ ahun, ọ̀pọ̀lọpọ̀ wa la kì í lè fi nǹkan ìní wa fún ẹlòmíì. nípa pípẹ́ ṣe eléyìí, òun wá oògùn káàkiri, tó bá mọ bí wọ́n ṣe ń fi nǹkan tọrẹ, wàá rí pé màmá rí ní ọ̀pọ̀lọpọ̀. ní ẹsẹ̀ 7 ó ní kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn ara rẹ̀, kì í ṣe àfẹ́kúṣe tàbí ti aláìgbọ́dọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onídùúdùn ọlọ́rẹ. bẹ́ẹ̀ ni Olúwa ó fẹ́ onídùúdùn ọlọ́rẹ. ohunkóhun tó bá fúrúgbìn, òun ni ó máa ká. ohunkóhun tó bá ṣe fẹ́nìyàn, òun ni ìwọ náà máa gbà padà. gbìyànjú ṣe fún ènìyàn. ẹni tí kò ní, ṣe fún. ẹni tí ó tún ní tí ò tó ẹ, ṣe fún. nígbà míì kì í ṣe owó nìkan ni a fi ń fún ènìyàn. o lè fún ènìyàn ní nǹkan míì tó máa ju owó lọ, tó lè di owó mọ́ ẹlòmíì lọ́wọ́, tó lè rè sọ́ di ènìyàn. bó bá wáyàn wáṣẹ́, tó bá fẹ́ èèyàn sípò, tó bá promote èèyàn sí ibi gíga, tó bá wá àyè fún èèyàn tí ebi ń pa, wo ìdílé kan tó wò wípé tá a bá mú eléyìí jáde láti bẹ̀, ó máa jẹ́ kí ayé ìdílé yìí yí padà. ràn wọ́n lọ́wọ́ mẹ́, lọ sínú ìjọ Ọlọ́run. àwọn nǹkan tó wò pé o lè ṣe tó máa mú kí àǹfààní àti oore ọ̀fẹ́ wà fún àwọn ènìyàn, lọ ṣe síbẹ̀, ran àwọn èèyàn lọ́wọ́.
ìbùkún ni fún èèyàn tó bá ń ṣe léyìí, ìbùkún ni fún ẹni tó bá ń wá ìlọsíwájú àti ìtẹ̀síwájú ìgbé ayé ọmọ ẹnìkejì. Àánú Ọlọ́run Olódùmarè yóò fọhùn fún gbogbo wa o. Oore ọ̀fẹ́ Ọlọ́run kò dẹ̀ ní ká kúrò ní orí ẹnì kọ̀ọ̀kan wa. Bí a bá ń ṣe ju kéèyàn máa gbà lọ, bó bá ń ṣe fún ènìyàn tó ń fún ènìyàn ní nǹkan, ó máa fún wọn náà ní oore ọ̀fẹ́ láti máa rí gbà ní ọ̀pọ̀lọpọ̀. Ibikíbi tí o bá ti ń rí oore ọ̀fẹ́ gbà, ìwọ náà máa fi fún àwọn ènìyàn, máa ran àwọn èèyàn lọ́wọ́, àwọn tó tó ẹ, àwọn tí ò tó ẹ, àtàwọn tó jù ẹ lọ. Èmi náà gbàdúrà fún ẹ bó ṣe ń pinnu lónìí láti jọ the Eternal Sacred Order of Cherubim and Seraphim. Ògo ẹ̀rí tó ní tẹ̀síwájú yóò dára fún wa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá bàbá wa wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP Bàbá Ògo sọ̀rọ̀, ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0803 353 3002 0803 353 3002. Nítorí ọ̀rọ̀ rẹ̀, nítorí ọ̀rọ̀ rẹ̀, ayé mi ṣe torí mi ṣe bàbá, aráyé lè mọ̀ pé mo ní ọ. Nítorí rẹ̀ o, bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀, nítorí ọ̀rọ̀ rẹ̀ o, nítorí ọ̀rọ̀ rẹ̀, àwọn tó táyé mi ṣe, ayé mi ṣe torí mi ṣe bàbá, olùgbàlà o, aráyé lè mọ̀ pé mo ní ọ. ètò Ohun Àwọn Kérúbù on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. Ẹ káàbọ̀ padà sórí ètò. Akú àtàárọ̀ o, akú iṣẹ́ òní, báwo lò ní ṣorí. Ọlọ́run Olódùmarè yóò fi àánú rẹ̀ yóò fi ṣe ìkẹ́ ayé wa. Ojú òní tì wá, ara òní ni wá, a ò ní ṣaláìní ohun tó dára láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Apá abi tá a fẹ́ yà sí lónìí, àlejò wa nínú ilé wọ́n ti wà pẹ̀lú wa. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run láti agbo mímọ́ the Sacred Cherubim and Seraphim Church mo bọ́ lọ́run dúró parish òkè ìgbàlà ní aṣẹ́góńgó ní adégbẹ́ ní Abẹ́òkúta. Mo ń sọ̀rọ̀ nígbà bàbá wa nínú Olúwa, most special apostle iṣẹ́ Olúwa Teledalase aka bàbá ládùúrà. Àwọn ni àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Gbogbo ìdílé ńkọ́? Àlàáfíà ni. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́? Àlàáfíà ni. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú. Ọlọ́run alààyè yóò túbọ̀ wà pẹ̀lú wa. Inú wa dùn láti tún ní lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àlejò pàtàkì lórí ètò yìí. Bàbá wa, ọ̀rọ̀ spiritual mentorship. Yes, sir. Spiritual mentorship lára àwọn ọ̀rọ̀ tó ń fì nílẹ̀ ní Christianity lọ́wọ́lọ́wọ́, láàrin àwa Christianity lọ́wọ́lọ́wọ́. Spiritual mentorship òun ni ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò. Bàbá wa, spiritual mentorship tá à ń sọ yìí, kí ni ó túmọ̀ sí, kí ló wà fún, kí ni ojúṣe wọn? Bàbá ẹ jẹ́ ká ṣe ká wò. Ẹ ṣé, Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ká kọ́ gbàdúrà. Bàbá gbé yín ga ọ̀tọ̀ ní ẹnìkan sọ ní Ọlọ́run. Àdúpẹ́ fún àkókò yìí àti oore ọ̀fẹ́ tẹ́ fún wa. Ọlọ́run rẹ̀ ṣe ẹgbà ọpẹ́ wa. Àmín. Bàbá à ń lọ nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run máa bá wa lọ. Àmín. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó gbilẹ̀ nínú ọkàn wa. Àmín. Ẹ tẹ̀ mọ́lẹ̀ sínú ọkàn wa. Àmín. Ẹ tẹ̀ mọ́lẹ̀ sọ́kàn wa. Àmín. Jésù máa bá wa ṣe o. Àmín. Ojú òní tì wá. Àmín. A ó jèrè àdúrà o. Àmín. A ó fi ìjọba Ọlọ́run ṣèrè jẹ. Àmín. Jésù Olúwa àtolùgbàlà. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Olóòtú. Ẹ nípa ìbéèrè tẹ́ béèrè. Nípa spiritual mentorship. Mentorship. Ọ̀gá sọ pé spiritual mentor. Spiritual mentor. Ní èdè Yorùbá, mentor ó túmọ̀ sí olùtọ́ni. Àbí ká sọ pé ẹni tó ń tọ́ni sọ́nà. Ẹni tó ń tọ́ni sọ́nà. Ká kọ́ wò báyìí pé tálá lè pè ní ẹni tó ń tọ́yàn sọ́nà gẹ́gẹ́ ká tó bọ́ sínú ti ẹ̀mí. Ẹni tó ń tọ́yàn sọ́nà ní í ṣe pẹ̀lú ẹni tó ti dàgbà nínú ìrírí. Kì í ṣe lọ́jọ́ orí nìkan o. Ṣùgbọ́n ẹni tó dàgbà nínú ìrírí tó lè fi ìrírí yẹn kọ́ ẹlòmíì láti jẹ́ kẹ́ni yẹn náà dàgbà. Tó bá yẹ pé ó ti láwọn àṣìṣe tẹ́ni yẹn ti ṣe kí ẹlòmíì tó ẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ má bàa ṣe àwọn àṣìṣe yẹn, òun là ń pè ní olùtọ́ni. Bí olùkọ́ náà ṣe jẹ́. Tá bá ń sọ̀rọ̀ nípa olùtọ́ni tàbí olùkọ́ni nínú ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa èèyàn tó ní ìbápàdé nítòótọ́ nínú ẹ̀mí
tó ti ní ìrírí tó pọ̀ nínú ẹ̀mí tó ti ń gòkè tó ti dàgbà débi pé ó lè kọ́ àwọn ẹlòmíràn tó máa lè kọ́ ẹlòmíràn. tó ti dàgbà débi pé ó lè kọ́ àwọn ẹlòmíràn. bẹ́ẹ̀ ni Psalm 51 verse 11 12 ó ní ìgbà náà èmi ò máa kọ́ àwọn olùrékọjá ní ọ̀nà rẹ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n sì máa yí padà sí ọ. ìyẹn ló túmọ̀ sí pé òun gan náà ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà kan rí. yes àwọn là ń pè ní olùtọ́ni torí pé òun náà ti la àwọn nǹkan yẹn kọjá ó ti ní ìrírí ó ti mọ ètò bá a ṣe ń ṣe irú àgbékalẹ̀ wo irú ìrìn wo lálẹ́ rìn ní èyí tó lè mú Ọlọ́run bínú irú ohun wo ló ti gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti mọ ìyàtọ̀ tó wà láàrin ohun Ọlọ́run àti ti ohun Sátánì ó ti ní àwọn ìlà kọjá ó ti ní àwọn nǹkan kan tó ti dojú kọ tó ti wá kọjá ẹ̀ òun là ń lè pè ní àwọn olùtọ́ni nínú ẹ̀mí tó yẹ pé ó ti dàgbà nínú ẹ̀mí. àwọn náà ti dàgbà dé lẹ́bùn tó lè tọ́ èèyàn. ṣé àwọn pé nígbà kan a wà ní kékeré Jésù sọ fún Pétérù ó nígbà kan ìwọ wà ní èwe wọ́n máa mú ẹ lọ síbi tó wù ẹ́ gbọ́dọ̀ tó yá gbà tó wá dàgbà wà lọ síbi tó bá ti wù ẹ́ gbà tó dàgbà tán ẹlòmíì ló máa mú ẹ lọ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà téèyàn bá ti dàgbà dé lẹ́fù kan wọ́n ní tó kété bá dàgbà tán a máa mú ọmọ rẹ̀ ìrírí téèyàn bá ti ní ló máa ń sọ èèyàn di olùtọ́ni nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni so ojúṣe wọn náà ni pé láti máa tọ́ láti bu omi rin láti fi ẹsẹ̀ èèyàn múlẹ̀ àwọn tó ń dàgbà láti máa correct wọn tó máa fẹ́ ṣe ẹsẹ̀ gbé láti jọ mọ gbàdúrà papọ̀ tàbí kẹ́ mọ gbàdúrà fún àwọn ẹni yẹn wọ́n á máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n á jọ máa sọ̀rọ̀ papọ̀ ṣé wàá dẹni tó jẹ́ olùtọ́ni yẹn kì í ṣe ẹni tó máa ń jẹ gàba o kì í jẹ gàba o yóò máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run yóò máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run gbogbo nǹkan tó bá ti ń ṣe tàbí tó bá ń sọ yóò máa mú kí èèyàn rí ìmọ́lẹ̀ Kristi ó máa mú èèyàn dàgbà àwọn tá à ń pè ní olùtọ́ni nínú ẹ̀mí ni pé yóò mú èèyàn dàgbà. ṣé dandan ni wípé tí ènìyàn bá ní ìpè. ẹ ṣe olóòtú ṣe rí ìbéèrè yẹn ó tóbi gan. bó ṣe tóbi yẹn náà ní kẹfọ wẹ́lẹ́wẹ́lẹ́. ìjà là sí méjì. ẹ béèrè pé ṣé dandan ni kí èèyàn tó bá fẹ́ ṣiṣẹ́ Olúwa tàbí tó bá ní ìpè kó ní olùtọ́ni. Àkọ́kọ́ ni pé ìpè pé méjì sà a gbọ́dọ̀ kọ́kọ́ yànnàná ẹ̀ ìpè tó jẹ́ pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá èèyàn fetí ara ẹ̀ gbọ́ àti èèyàn tí wọ́n sọ fún pé Ọlọ́run sọ pé ó fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ rí i pé Mósè Ọlọ́run fúnra rẹ̀ ló pè ẹ rí i pé sọ ń jẹ́ kéèyàn tètè fi ẹsẹ̀ múlẹ̀ kéèyàn lè tètè Exodus chapter 18 ibì kan wà ń bẹ̀ wọ́n ní Jethro tó jẹ́ àlùfáà Mídíánì àná Mósè ni ó wá kí Mósè Ọlọ́run ló pe Mósè sá o ṣùgbọ́n gbà tó ṣàkíyèsí kankan ó di pé látàárọ̀ dalẹ́ ni Mósè ń dá àwọn ọmọ Ísírẹ́lì lóhùn débi pé tí ò bá ṣọ́ra ó máa tètè kú ó wá sọ fún Mósè pé tó bá ṣe báyìí wàá tètè kú ní àwọn èèyàn tán bẹ̀rù Ọlọ́run táwọn náà máa dá àwọn ẹjọ́ oríṣiríṣi ẹjọ́ tó bá ta kókó wọn á mú wá síwájú ẹ̀ tó máa ṣe àwọn ìṣàkóso kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni Mósè dẹ̀ apply ẹ̀ ó dẹ̀ wọ́ọ̀kì fún bó ṣe gẹ́gẹ́lẹ́ nìyẹn so ẹni tí a bá ń tẹ ọwọ́ ẹ̀mí mímọ́ darí kì í ṣe dandan téèyàn bá ní pè láti ní olùtọ́ni ṣùgbọ́n kò compulsory ṣùgbọ́n necessary kì í ṣe dandan kò compulsory ṣùgbọ́n ó necessary ni pé láti lè tètè dàgbà nínú ẹ̀mí ẹsẹ̀ ẹ̀ rí i pé Ọlọ́run pe Sámúẹ́lì kò mọ̀ pé Ọlọ́run ló ń pè òun Élì ló wá sọ fún pé ó dà pé Ọlọ́run ló fẹ́ bá sọ̀rọ̀ sọ pé so ó máa ń gáàdì yẹn ní tábàwọ̀ ìwé Tímótì dáadáa ìkíní àti ìkejì àwọn ọ̀rọ̀ ìtọ́ni ló wà ń bẹ̀ láti ọ̀dọ̀ Pọ́ọ̀lù sí Tímótì bẹ́ẹ̀ náà ló ṣe wà láàrin Èlíjà àti Èlíṣà ó wà láàrin Mósè àti Jóṣúà ó wà láàrin Jésù Olúwa wa àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe wà bó ṣe wà nìyẹn ó ṣe pàtàkì ni kì í ṣe pé dandan torí pé tá a bá ti ń ti ọwọ́ ẹ̀ mọ́ sàmọ̀nà wa lẹ́ máa ń pè wá ní ọmọ Ọlọ́run sọ ẹni tó gbọ́ ohùn Ọlọ́run direct yẹn ó mọ̀ pé nǹkan báyìí lọ́rùn ni òun fẹ́ kó ṣe fóun àwa máa gbọ́ ohùn Ọlọ́run á máa tọ́ ṣùgbọ́n ohun tí olùtọ́ni wà fún ni pé láti tètè dàgbà dẹ̀ láti má bàa ṣe àṣìṣe láti mọ sọ pé àbá ìlà ṣe é rìn ṣùgbọ́n ṣe wá olùtọ́ni yẹn náà ó gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ pé lóòótọ́ lòun náà dá ohùn Ọlọ́run mọ̀. ó dá ohùn Ọlọ́run mọ̀ Ọlọ́run ló ń bóun sọ̀rọ̀ yìí.
so ẹni tí ó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run pé ó máa dá ẹni tó yẹ kó jẹ́ olùtọ́ni rẹ̀ ó máa dá a mọ̀. so kì í ṣe gbogbo èèyàn lèèyàn gbọ́dọ̀ sọ pé olùtọ́ni irú èmi báyìí sí mi lólùtọ́ni àwọn òbí mi lólùtọ́ni bẹ́ẹ̀ ni. ó dà ẹ jẹ́ kí n mú ìbéèrè wá bàbá wa Yes, sir. ẹ wo bí iṣẹ́ náà ń ṣe rí lónìí ẹ wo bí iṣẹ́ Olúwa ṣe rí kọ́lọ́run ṣàánú wa Àmín. ká má tara iṣẹ́ Olúwa jẹ̀bi. Àmín. Ǹjẹ́ ewu kankan wà fún ẹni tí kò ní spiritual mentorship nínú iṣẹ́ Olúwa àti ìpè ǹjẹ́ ewu kankan wà fún? Olóòtú gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ṣáájú sá ṣe rí ewu tó wà ń bẹ̀ tó sábà máa ń wà ń bẹ̀ lọ́pọ̀ gbà ní pé torí pé ẹni yẹn ò tí ì ní ìrírí tí ó bá ṣàwọn nǹkan kan ẹ̀yẹ́ bí àpẹẹrẹ sá tá a bá wo ìwé Gàlátíà orí kejì sá n ta fi máa rí àwọn ewu tó wà ń bẹ̀ nìyẹn o orí kejì yẹn wọ́n ṣàlàyé nǹkan kan fún wa ń bẹ̀ Pétérù ó wu àwọn ìwà kan Pọ́ọ̀lù ó wá challenge Pétérù lójú gbogbo èèyàn pé ìwọ tó jẹ́ Hébérù kò yẹ kó o ṣe báyìí kò yẹ kó o ṣe báyìí ìyẹn wà nínú ìwé Gàlátíà orí kejì ṣùgbọ́n nígbà tí Pọ́ọ̀lù wá fẹ́ gba Tímótì lámọ̀ràn nínú ìwé Tímótì kínní orí 5 ọ̀sẹ̀ kínní ó ní má ṣe bá alàgbà wí ṣùgbọ́n gbà á níyànjú gẹ́gẹ́ bí bàbá torí pé Pọ́ọ̀lù rí i pé kì í ṣe bó ṣe yẹ kó ń handle nǹkan yẹn nígbà yẹn ló ń ṣe handle ẹ̀ ló ṣe tètè ń pe àkíyèsí Timothy sí pé tó bá fẹ́ bá wọn alàgbà wí o kì í ṣe báyìí ló ṣe máa bá wọn wí wọ́n máa ń fọgbọ́n ṣe ni o wàá wà diplomatic but o gbọ́dọ̀ sọ òótọ́ òtítọ́ gbọ́dọ̀ jáde nínú ẹ̀. o gbọ́dọ̀ jáde kí ẹ bá kó wá rí àgbàlagbà lójú gbogbo èèyàn kó wá ní ọmọ yẹn wọ́n gbé àtẹ̀yìn ò lẹ́kọ̀ọ́ náà máa ń perú nǹkan bẹ́ẹ̀ yẹn but tó bá pè wá tí ẹnìkan bàbá ń tẹ́ ṣe lẹ́ẹ̀kan yẹn ò dá o so ìyẹn ní Paul ń jẹ́ kí Timothy mọ̀ pé òun náà ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rí ní tó dáa ló ṣe ṣùgbọ́n a máa ń fi ọgbọ́n ṣe ni lọ́nà gírígírí. bẹ́ẹ̀ ni so ewu tó wà ń bẹ̀ ni pé ẹni tí ò bá lólùtọ́ ni ó ṣe àyè wà láti ṣàṣìṣe kíkò kó jẹ́ pé lóòótọ́ Ọlọ́run gan pé ó lè ṣe àṣìṣe tí ò bá lólùtọ́ ni ní tòótọ́ ni o bẹ́ẹ̀ kó lóòótọ́ tó yẹ pé lóòótọ́ Ọlọ́run ń lò ó. ó ṣeé ṣe káṣìṣe máa wáyé. bẹ́ẹ̀ ni torí pé kò ní rí èèyàn tí ó lè sọ fún pé báyìí la ṣe ń ṣe tán bá bóyá ó yẹ kó sọ̀rọ̀ kan tó bá ní olùtọ́ni ní tòótọ́ ẹsẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ ènìyàn òyà tó bá fẹ́ ṣe báyìí ni kò ṣe ṣe mọ́rin báyìí ṣùgbọ́n láì bá sí olùtọ́ni ẹ rí i pé Mósè Ọlọ́run ló pé ó ń gbóhùn Ọlọ́run ṣùgbọ́n kò ní òye bá a ṣe lè darí àwọn ẹjọ́ kan àfa Mídíánì ló wá sọ pé ṣe báyìí ṣe báyìí ó jẹ́ ṣiṣẹ́ so ẹni Ọlọ́run bá pé èèyàn yẹn òmíì kéèyàn má lólùtọ́ni ṣùgbọ́n bíi tí ìṣòro wà ní pé ṣé olùtọ́ni ní tòótọ́ tó ń rìn nínú ẹ̀mí tó mọ tí Kristi jẹ́ la fẹ́ níni tàbí ó kàn pé rẹ̀ ní olùtọ́ni ẹ̀sà Yorùbá dẹ̀ sọ kinní kan wọ́n ní dìde ni òkè ń bá ni lágbà so torí pé aríyàn kó dàgbà ó ń ṣiṣẹ́ Olúwa kò mí pé olùtọ́ni tòótọ́ nínú ẹ̀mí o bẹ́ẹ̀ ni ó tún kì í sápá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni ẹni tí ò bá lọ́gbọ́n náà ń dàgbà o ẹni tó dẹ̀ lọ́gbọ́n náà ń dàgbà so ṣùgbọ́n ẹni tó ní ìrírí tó rìn ní ọ̀nà Ọlọ́run tó ti ní ìrírí bẹ́ẹ̀ ni ó ní tí ọ̀nà ènìyàn bá wu Ọlọ́run sọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ewu tó wà ń bẹ̀ ni pé tí èèyàn bá lóòótọ́ Ọlọ́run pè mí mo gbọ́dọ̀ ní olùkíṣe dandan ṣùgbọ́n mo gbọ́dọ̀ ní olùtọ́ni tó máa tó yẹ pé tí n bá ṣe nǹkan tí ò da yóò lè bá mi wí àwọn kan wà wọ́n ní wọ́n wà láì ní olùbáwí ṣẹlẹ̀ tí ò bá sí lólùbáwí sà tàbí tí ò lẹ́ni tó lè fẹjọ́ sùn tàbí tí wọ́n lè fẹjọ́ ẹ̀ sùn àwọn ènìyàn máa ń tètè ṣubú bọ́tọ́ máa ní ó lẹ́ni tá a lè fẹjọ́ ẹ̀ sùn ó máa ń jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn kó lè fẹsẹ̀ múlẹ̀. ó lágbára ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá nílé àtẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wá nílé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook lórí Ohun Awon Kerubu concept àrípẹ́ wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń gbọ́ wá nílé níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wá lórí ètò Ohun Awon Kerubu on FM lónìí tá a bá ti bọ́ sí abala kejì a máa ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo ẹni tó bá ní ohun kan tàbí mìíràn láti pè bí ẹ fẹ́ dá sẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n jẹ́ ká kọ́kọ́ dókè lọ́mù náà ká múṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sí ti gbọ̀n yẹn ṣe púpọ̀ wípé wà pẹ̀lú wa lórí ètò tó nìyẹn. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni
ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. nínú ìjọ the Eternal Sacred Order of Sinai Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Sinai Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters 18 Salima Sogbeson Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá. kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. gbogbo ọjọ́ Wednesday ní ìsìn Ṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé. CNS Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Arrow Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge. fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀ni o. ẹ̀yin aráyé gbọ́ ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ ẹ bá jẹ́ ká kọ́lé. bẹ́ẹ̀ ni káwa aráyé gbọ́ o nítorí wípé Ọlọ́run ó lágbára lórí ètò tòní. ètò Ohun Àwọn Kerubu on FM náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta. Spiritual mentorship là ń gbéyẹ̀wò lórí ètò tòní fún ẹ̀yin tí ẹ wà nílé tẹ́ fẹ́ pè wọlé tẹ́yin náà fẹ́ dá sétò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. kí ni ojú ìwòye yín nípa spiritual mentorship? àbẹ́ẹ̀ náà tiẹ̀ ní àwọn opinion míì, àbẹ́ẹ̀ náà fẹ́ fi kún, àbẹ́ fẹ́ yọ kúrò, àbẹ́ ní ìbéèrè, ẹ ní àǹfààní láti pèsè nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. bàbá wa nínú Olúwa most special apostle Iseoluwa Teledalase aka babaládùúrà àwọn ni àlejò wa lórí ètò tòní. bàbá wa ẹ̀kọ́ àtótó ní ohun àtẹ̀kan. ẹ ṣé gan-an. bàbá wa jẹ́ kí n bèrè ìbéèrè yìí lábẹ́ ìṣàkóso spiritual mentorship yẹn. Yes, sir. Kí ni ojú ìwòye yín sí spiritual mentorship? Tí òun ò ní spiritual mentor tí ò ní spiritual mentor spiritual mentor ni ṣùgbọ́n òun ò ní spiritual mentor. kí ni ojú ìwòye yín sí? olùsọ olóòtú gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ṣáájú, ká bá wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ 14 ó ní iye àwọn tí à ń ṣamọ̀nà wọn látọ̀ ẹ̀mí mímọ́ àwọn là ń pè ní ọmọ Ọlọ́run. gẹ́gẹ́ mo sọ sọ́nà pé kì í ṣe dandan, ó kàn ṣe pàtàkì ni. ẹni tí à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ darí ó yàtọ̀ sí ẹni tí ẹran ara ń darí. dẹ̀ nígbà míì wà tí èèyàn máa rò pé òun mọ tó ń sọ tí ò ní mọ nǹkan tó ń sọ. irú ẹ̀ ṣẹlẹ̀ nínú ìwé Acts of Apostles orí 18. àpẹkùnrin kan ní Àpólò, wọ́n ní ó jẹ́ ọkùnrin tó ní ọ̀rọ̀ lẹ́nu, ó wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n baptism Jòhánù nìkan ló sọ̀rọ̀ nípa ẹ̀. wọ́n ní ọkùnrin kan wà ń bẹ àtìyàwó ẹ̀ Àkúílà àti Pìsílà, wọ́n kíyèsí ìgboyà wọ́n wá mú sọ́dọ̀, wọ́n wá túbọ̀ sọ ìdí ọ̀nà Ọlọ́run fún un. ohun tá à ń pè ní spiritual mentorship nìyẹn.
so ẹni tí ò bá tí spiritual mentor ó lè jẹ́ ẹ̀mí mímọ́ ló ń darí ẹ̀ torí gbà tí Kristi ń lọ ó ní ẹ má ẹ̀kọ́ kan yín bàjẹ́ nígbà tó ń bá lọ tán èmi ò rán olùtùnú sí yín tí ó máa kọ́ yín ní ohun gbogbo ó ní nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ gan ni wà níwájú àwọn ọba àbí nǹkan ó ní ẹ má bẹ̀rù ní tẹ́ máa sọ o torí ẹ̀yin máa kọ́ yín nìkan tẹ́ máa sọ ní wákàtí kan náà so àwọn tá à ń ti ọwọ́ ẹ̀ mọ́ darí ó yàtọ̀ sí àwọn tó wà ní ìdarí ènìyàn ìyàtọ̀ wà ń bẹ̀ àwọn tó máa ń darí tá à ń darí láti ọwọ́ ẹ̀mí mímọ́ àwọn náà máa ń sọ̀rọ̀ Ọlọ́run jáde so ẹni tí ó bá wá ń jẹ́ olùtọ́ni tó bá ń jẹ́ pé ẹ̀mọ́ ló ń darí ẹ̀ ó lè má ní spiritual mentor tó yẹ pé ẹ̀mí mímọ́ ló ń darí ẹ̀ tàbá sọ̀rọ̀ yìí pé wọ́n máa ń sọ̀rọ̀ pé àwọn father of faith lónìí àwọn father of kìnnì kan lónìí spiritual father lónìí àwọn náà ti jẹ́ spiritual son nígbà kan rí yes ìrírí wọn ìfẹsẹ̀ ìránṣẹ́ ìfẹsẹ̀múlẹ̀ wọn àti bọ́n ṣe jinlẹ̀ tó inú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú Kristi òun ló mú wọn di atọ́nà nínú ẹ̀mí so ẹni tí ó bá wá jẹ́ atọ́nà nínú ẹ̀mí ṣùgbọ́n tóun ò ní atọ́nà ó lè jẹ́ ẹ̀mí mímọ́ ló ń darí ẹ̀ a dẹ̀ máa rí èso ẹ̀mí mímọ́ yẹn lára ẹ̀ sà ẹni tó bá jẹ́ pé ó jẹ́ olùtọ́ni tinú ẹ̀mí a gbọ́dọ̀ máa rí nǹkan pè ní èso ẹ̀mí mímọ́ nínú ẹ̀ ìyẹn wà ní Gálátíà orí 5 ẹsẹ̀ 22 ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ ìwà pẹ̀lẹ́ sùúrù ìpamọ́ra ìgbàgbọ́ ìkóra ẹni ìjánu ó sọ bẹ́ẹ̀ yẹn ó tó lọ sọ ẹni tó bá jẹ́ olùtọ́ni tinú ẹ̀mí kì í bínú kì í jà kì í sọ̀rọ̀ ẹ̀yìn kì í fẹ́ràn owó kì í ṣàgbèrè gbogbo ohun tó bá ń ṣe máa ń tẹ̀lé nǹkan tí Kristi sọ pé ká máa ṣe àwọn ni pé à ń pè ní atọ́nà tinú ẹ̀mí kì í ṣe àwọn tó máa sọ fún wa pé ọ̀rọ̀ ẹnu mi nìkan ni kẹ́ ẹ máa wo ẹ máa wò ṣe mi ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ìmọ̀ ló ń darí wọn ẹ máa rí pé ọ̀rọ̀ wọn àti ìṣe wọn ó papọ̀ ìwà wọn ó jọ ti Kristi àwọn là ń pè kẹ́ gbàgbọ́ rí pé ẹni yẹn ti bó ògbólógbò tún wọn ni máa yìí ló máa ń jà ńgbà kan kò wá jà mọ́ máa yìí ló burú ńgbà kan kò burú mọ́ máa yìí ló máa ń ṣépè ńgbà kan ẹni ló máa ń ṣàgbèrè ńgbà kan ẹni ló máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ńgbà kan ló ń jalè ńgbà kan bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ rí i pé àpẹẹrẹ Kristi wà lára rẹ̀ ẹni yẹn gbọ́dọ̀ máa ru àpá Kristi káàkiri so ṣe rí àwọn nígbà tá a wà lóde òní àmọ̀ràn tí a máa gbà wá kì í tẹ̀ ṣàmọ̀ràn gan àdúrà ni wọ́n gbàdúrà kan pé Kristi jọ gbogbo nǹkan tí ò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ múlẹ̀ nínú ọkàn wa kọ́lọ́run kó fi iná jó dànù ẹ mọ̀ pé nígbà tí Jésù ń sọ àwọn òwe kan ó ní afúrúgbìn fúrúgbìn díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà díẹ̀ bọ́ sórí àpáta ìmí bọ́ sáàrin ẹ̀gún ó ní àwọn tó bọ́ sórí àpáta yẹn bọ́ ṣe gbọ́ wọ́n fayọ̀ gbà á lójú kan náà ẹyẹ sì wọ́ sá lọ èṣù wá so àwọn kan wà tẹ́ bá rí wọn báyìí máa rí pé ìwà wọn àwọn ṣe ìṣefẹ́fẹ́ ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí Ọlọ́run so Ọlọ́run á ràn wá lọ́wọ́ ohun tá a nílò náà ni àdúrà ká gbọ́dọ̀ ká máa fi ọkàn gbogbo wa lé Ọlọ́run lọ́wọ́ ó ní ọkàn ọba àti ìjòyè ọwọ́ Ọlọ́run ló wà àwa máa gbàdúrà pé kí Kristi jọ nínú àánú ẹ̀ kó máa tàn mọ́lẹ̀ rẹ̀ sọ́kàn gbogbo wa ohun tó lè mú wa yípadà nìyẹn o torí pé ìfẹ́ owó nígbà tí Paul sọ fún Timothy ó yà pé ní Timothy kìíní orí 4 ni ó ní èyí ni kẹ́ kíyèsí pé gbígbà ewu yóò dé àbí nǹkan pé àwọn èèyàn jẹ́ olùfẹ́ owó olùfẹ́ kìíní kan wọ́n sọ ọ́ lọ bẹ́ẹ̀ yẹn ibi káwọn tó ní ká máa fi ẹ̀mí náà ká tún fẹ́ ẹ̀mí náà dẹ́mi wò ká mọ̀ bóyá tọ́ Ọlọ́run nítorí àwọn áńgẹ́lì èṣù gan ti paradà wọ́n dára wọn di áńgẹ́lì ìmọ́lẹ̀ so èyí tó pọ̀ jù lóde òní kì í ṣe ìfẹ́ Kristi là ń ṣe ìfẹ́ tara wa ni ohun tó ń ba nǹkan jẹ́ gangan ni aṣáfẹ́ gbórúkọ mi wọ́n ṣàgbọ́dọ̀ mọ̀ mí ẹni tí Ọlọ́run ò bá sì ti mọ̀ báyé kan mọ̀ kò ní pẹ́ kọ́lọ́run mọ̀ èèyàn ló jẹ́ pàtàkì bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá ti mọ̀ wá tá a bá ti kọ orúkọ wa sínú ìwé ìyè àti ráàánú Ọlọ́run gbà. Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ wọn ó lágbára ẹ̀yin èèyàn tẹ́ ń gbé wa nílé lórí ètò Ohun Àwọn Kerubu on FM spiritual mentor ní kókó ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́ lórí ètò tòní bàbá wa nínú Olúwa
tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ ọlọ́run láti agbomimọ Sacred Cherubim and Seraphim Church mo bọ́lọ́run dúró parish tó wà ní òkè ìgbàlà tó wà ní aṣẹ́góńgó ní Adígbẹ́ ní Abẹ́òkúta. àwọn ni àlejò pàtàkì lórí ètò tòní. most special apostle Iseoluwa Teledalase babaládùúrà àwọn ni àjọ wà nínú ilé ń bí tí àjọ ń jíṣẹ́ tọ́lọ́run Olódùmarè tó fi ràn wá lónìí. mo kí yín ẹ̀kọ́ àtótónu àtẹ̀kùn bàbá wa. ẹ jẹ́ ká tún dókè lọ́hùn náà láàrin ìṣẹ́jú díẹ̀ tábà tún padà dé àtúnṣojú òpínlẹ̀ fún àwa tá a bá fẹ́ pè ká pè wọlé ká tó bọ́ sí ìpínlẹ̀ àdúrà. Yáṣẹ́wò bá ń gbé kínní òkè. ìgbà yẹn kù sí dẹ̀dẹ̀ ẹ̀jẹ̀. wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù síbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. gbogbo ọjọ́ Wednesday ní ìsìn Ṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé. CNS Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge. fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀ni o. ká sin Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. bẹ́ẹ̀ ni ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. bàbá wa nínú Olúwa most special apostle Iseoluwa Teledalase babaládùúrà àwọn ni àlejò wa nínú ilé tàjọ ń ṣiṣẹ́ tọ́lọ́run fi ràn wá. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé tàbí tí ẹni náà ní wọn kan tàbí òmíràn láti sọ sí ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́. spiritual mentor ṣé ó yẹ kí n ní spiritual mentor? iṣẹ́ wo làwọn spiritual mentor ń ṣe? báwo la ṣe fẹ́ dá spiritual mentor tó tọ́ mọ̀? ṣé ó dá kí spiritual mentor má ní spiritual mentor? àwọn nǹkan tá à ń gbé yẹ̀wò, àwọn ọ̀rọ̀ tó ń já lògbòlògbò nínú ìjọ Ọlọ́run, àwọn là ń gbé yẹ̀wò lórí ètò tòní. 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. bàbá wa kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín? òbí ilé ayé ṣe rí lénìí ní ṣókí, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo kìrìsìtẹ́nì lápapọ̀? ọ̀rọ̀ àmọ̀ràn wa náà ni pé kí gbogbo wa padà wá sọ́dọ̀ Kristi. orin wa kan sọ pé Jésù ń pè wá lọ́sàn-án lóru láàrin ìrùmí ayé lójoojúmọ́ là ń gbóhùn rẹ̀ pé Kristẹni tẹ̀lé mi. ọ̀rọ̀ àmọ̀ràn náà ni pé ká tẹ̀lé Kristi, ká padà ká rántí ibi tá a gbé ti ṣubú. gbogbo wa ni Kristi ń pè o, gbogbo èèyàn ni Kristi ń pè o, kì í ṣe pé àwa Kristẹni nìkan o, gbogbo èèyàn pátá. ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, tí ẹnikẹ́ni bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kán lè ní ìyè àìnípẹ̀kun. so ìyè àìnípẹ̀kun náà ni pé ká wá sọ́dọ̀ Jésù. onírẹ̀lẹ̀ ni Jésù, olùtùnú ni Jésù, ọba ìyanu ni Jésù, ọba aládé àlàáfíà ni Jésù. ẹni tó bá ó ní ẹnikẹ́ni tó bára yọ̀ rẹ̀ gbá bánújẹ́ rẹ̀ yóò sì fò lọ. jẹ́ ká láyọ̀ nínú Jésù, ọba láyọ̀ ni Jésù. àwòrán náà ni pé ká padà sọ́dọ̀ Kristi, ká ṣèfẹ́ Ọlọ́run, ká gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà sínú ọkàn wa, ká máa wo nǹkan tó wà lókè, ká máa wo ohun tó wà láyé. torí ó ní ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run. ó ní ayé ń kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, gbọ́n tó bá dó ti Kristi nìkan náà ló lè yè ká wá ẹni tó ní ìyè
ẹni tó ní ìyè, ẹni tó ní ìyè ní ká wá rí. bẹ́ẹ̀ ni, ẹni tó ní ìyè tó sì máa ń fúnni lọ́pọ̀lọpọ̀ oníkáwá ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ó lẹ́nu tó bá tọ̀ ń wá ó máa ń fún ní ìyè lọ́pọ̀lọpọ̀ ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tá a dẹrù olé lórí èmi ó sì fún yín ní ìsinmi nítorí ọlọ́kàn tútù onírẹ̀lẹ̀ ni mí ó ní ẹ sì wá máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi ohun tá a nílò náà ni pé kí gbogbo apáyà wá ságbo Kristi ó ń pè wá lọ́sàn-án àti lóru ojoojúmọ́ ni Kristi ń pè wá ta ló mọ̀ tó máa dọ̀la tá a bá dọ̀la ńkọ́ níbo la fẹ́ yọrí sí ṣé a fẹ́ yọjú sí ayérayé ni ó ní nígbà tó wá lọ́jọ́ kẹyìn àwọn kan wà wá ní Olúwa ní orúkọ rẹ làwọn á lé ẹ̀mí èṣù jáde ní orúkọ yẹn làwọn á ń ṣe báyìí ní orúkọ yẹn làwọn á ń ṣe báyìí ọ̀rọ̀ kékeré ló sọ o ó ní èmi ó sọ pé ẹ kúrò lọ́dọ̀ mi èmi ò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kákó ẹ̀ṣẹ̀ sílẹ̀ káwá ságbo Kristi yóò dára fún wa lórúkọ Jésù. àmín. Bàbá wa kẹ́ tó máa lọ lórí ètò tòní ẹ gbàdúrà fún àti gbogbo kan tó ń gbọ́ yín nílé. bàbá wa nípasẹ̀ Jésù Kristi àsọpẹ́ ṣé o Ọlọ́run gba ọpẹ́ wa. àmín. bàbá gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ẹ bá wọn pàdé. àmín. Ọlọ́run ẹ bá wọn pàdé. àmín. tá bá rí ẹnikẹ́ni tó ní ìpèníjà kankan tàbí ìlàkọjá kankan lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ aládé àlàáfíà ẹ fún wọn ní àlàáfíà. àmín. ẹ fún wọn ní àlàáfíà. àmín. Jésù ìwọ ni oníṣẹ́ ìyanu ṣiṣẹ́ ìyanu nínú ayé wa. àmín. gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bí Ọlọ́run ṣe wà tẹ́mi ẹ ṣe wà kò ní nira fún yín. àmín. ojú àdúrà ò ní tì wá. àmín. ojú àdúrà ò ní tì wá. àmín. tá bá ro nǹkan tó yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run nínú ayé ẹnìkọ̀ọ̀kan ó yẹ kán máa jáde gbogbo ẹ̀mí tí kò fi ògo fún Ọlọ́run ó yá kí n máa jóná dànù. àmín. ọ̀rọ̀ Ọlọ́run kó gbilẹ̀ nínú ayé wa. àmín. kó so èso rere. àmín. ilé ológo kò ní jẹ́ èèwọ̀ fún gbogbo wa. àmín. orí ọ̀fẹ́ láti gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà Ọlọ́run á fi fún gbogbo wa. àmín. a ó jèrè àdúrà o. àmín. a ó jèrè àdúrà. àmín. a ò ní ṣìṣe. àmín. orí wa ò ní gbàbọ̀dé o. àmín. orí wa ò ní kọ àdúrà. àmín. àdúrà ò ní ṣe tiwa tì. àmín. ẹ̀mọ́ Ọlọ́run yóò máa bá wa gbé. àmín. Jésù Olúwa àti olùgbàlà wa. àmín. àmín. àmín lórúkọ Jésù. ẹ̀yin aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Títílayọ̀ Òsùnwùsì ẹ̀sìn púpọ̀ àwọn tiẹ̀ tó sọ wọ́n ní a child of God cannot be a loner or isolated. The scripture show how brethren being together, praying for one another, encouraging and breaking bread with one another is important. ọ̀rọ̀ táwọn tó sọ nìyẹn. wọ́n ní àwọn tiẹ̀ tó tẹ̀síwájú wọ́n ní it is dangerous no matter your spiritual stature not to have a person who keeps you in check, a brother or sister in faith or in Christ. Such person does not necessarily have to be a mentor. Ẹ̀ṣẹ̀ púpọ̀ màmá wa Títílọlá Òṣùnwùsì wọ́n wà ń bẹ pẹ̀lú wa Àjùmọ̀bí Gbénga Àbáyọ̀mí àwọn náà wà ń bẹ pẹ̀lú wa àti gbogbo àwọn tí wọ́n ti fi kọ́mẹ̀ǹtì wọn ránṣẹ́ tí a ò ní àǹfààní láti kà 0707-316-0403 tàbí 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. tẹ́ ẹ bá ti pè a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá wa nínú Olúwa most special apostle Iseoluwa Teledalase tí gbogbo èèyàn mọ̀ sí bàbá aládùúrà àwọn ni àlejò wa nínú ilé tí a jọ ń sọ̀rọ̀ lórí spiritual mentor pé ṣó yẹ kí tí n bá jẹ́ kristẹni ṣó yẹ kí n jẹ́ spiritual mentor ṣó yẹ kí n ní tí n bá máa ní spiritual mentor kí làwọn nǹkan tó yẹ kí n ní. wọ́n láwọn spiritual mentor kan ò ní spiritual mentor wọ́n ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní kí ṣé kì í ṣe ìgbéraga àbí mo gbọ́n tó àbí mo mọ̀ tán ni àbí bàbá pé ẹni tó bá jẹ́ spiritual mentor ó yẹ kóun náà ní ẹni tó máa mentor ẹ̀ nínú ẹ̀mí ṣùgbọ́n ní bí ẹ bá yé dẹ̀ ṣe rí nsìn yìí tó bá dẹ̀ máa múyàn spiritual mentor àfi kó dẹ̀ gbọ́dọ̀ kò lẹ́mìí kí sara púpọ̀ kọ́dọ̀ má lọ dàbí afọ́jú tó má fọ́jú rìn tí wọ́n jọ lọ wọ́n jùmọ̀ jọ lọ ṣe kí àjọ lọ́rọ́ sínú kòtò kọ́lọ́run alààyè kó ràn wá lọ́wọ́ bàbá wa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín papè wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní púpọ̀
láti ní àyè fàyè sílẹ̀ láti jẹ wa a gbàdúrà fún yín lórúkọ Jésù. Àánú Olúwa ọ̀gá ògo yóò wà pẹ̀lú yín. Táwọn èèyàn bá fẹ́ pè yín tàbí ní ohun kan tàbí òmìnira láti bá yín sọ, nọ́mbà wo ni wọ́n lè pè yín sí? Nọ́mbà wo ni wọ́n lè pè yín sí? Ó yá ẹ ṣe ká wò ó. 080. Ẹ rọra bá ń pè kí n lè kọ́lẹ̀. Ó yá. 080 33 700 700 bẹ́ẹ̀ni 452. Ó yá ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 0 ẹ̀jọ 0 ẹ̀ta ẹ̀ta èje 0 0 ẹ̀rin àrún àti èjì. Hello, ta ló wà ń bẹ̀? Hello. Hello sir. Ẹ káàsán sir. Orí bẹ́ẹ̀ láti ìṣẹ̀lẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Kí lorúkọ? Mo kí bàbá tó rẹ̀ àwọn ọmọ iṣẹ́ ọlọ́run tó ń jẹ́ ní ìpínlẹ̀ ìlú ọlọ́run. Àmín. Ọ̀nà ìbéèrè pé ìbéèrè mẹ́bìnrin yìí ní ìgbésẹ̀ ń bèèrè lórí àwọn iṣẹ́ ọlọ́run tó ń gbé àtikọ̀tò náà ní gbé. Kí ló fà kí ìyárí tó wọ́pọ̀ láwùjọ? Táwọn pásítọ̀ ní ìyáfẹ́ ṣẹ̀dá padà fẹ́ nìkan àbí wọ́n fẹ́ gbàgbọ́ kẹ́ nìkan, wọ́n á ní kẹ́ni wọ́n á rí wọn ní wọ́n á ní kó máa sọ fún àbẹ́ máa obìnrin ní ọjọ́ obìnrin ní wọ́n máa ní iṣẹ́ ìyá tó ń fẹ́ ṣe fún yìí àbí kọ́ wọn bá lò pọ̀. Òbúrò rí pé nǹkan á ti ṣe kí ló dé ó ń gbọ́ pé jù lọ́jọ́ ọjọ́ ló wà fún. Ó dà wọ́n máa mú ìbéèrè ẹṣẹ́ púpọ̀ alàgbà rí wà láti òṣèlè. Ó yá bàbá wa ọ̀rọ̀ rí o ní ṣókí ẹ mú wá torí ọlá àkókò. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Gẹ́gẹ́ bí kẹta sọ ṣáájú sà, ó ní ṣe pẹ̀lú olùtọ́ni tí irú ẹni bẹ́ẹ̀ ń tẹ̀lé. Ẹlòmíì gẹ́gẹ́ bá a ṣe sọ, ẹlòmíì ìwà tó lùtọ́ni ń wù náà ò fògo fọ́lọ́run. Sọ ọmọ ẹlẹ́yìn náà ò lè wà tó máa fògo fọ́lọ́run. Ẹ dẹ̀ rí pé ẹbí kẹta sọ pé olùtọ́ni kò sẹ́ni tó olùtọ́ni ò lè jẹ́. Ó lè jẹ́ pásítọ̀ èèyàn, ó lè jẹ́ gbọ́n èèyàn, ìfá ó lè jọ́ ọmọ tó téèyàn bí nínú gan lè jẹ́ olùtọ́ni èèyàn tó bá pòun ló ọkọ rìn ní ìlànà tẹ̀mí. Kò sẹ́ni tí ò lè jẹ́, bẹ́ẹ̀ wá sí jẹ́ pé ó rìn ní tòótọ́. Ṣùgbọ́n ṣe wá rí nípa pé ká lọ wẹ̀ lódò tàbí ká ṣe iṣẹ́ ìràpadà tàbí ká ṣe àwọn nǹkan kan, kò sí Kristi nínú ẹ̀ sà, kò sí Kristi nínú ẹ̀. Wọ́n pe ọkùnrin kan ní Jáírù, ó lọ bẹ̀ Jésù pé kí Jésù jọ kó wá sílé òun, pé kó jọ pé ọmọ òun ṣàìsàn. Jésù ń tẹ̀lé lọ, wọ́n wá ní nǹkan báyìí ṣẹlẹ̀ sọ́mọ yẹn, ó ní nǹkan tí Jésù sọ. Bákan náà ni balógun ọ̀rún kan tó ránṣẹ́ sí Jésù pé òun fẹ́ kó wá wọ ọmọ ọ̀dọ̀ òun sàn. Ó wá sọ fún Jésù Olúwa pé bóun ṣe wà yìí o, òun náà láwọn, òun wà lábẹ́ àṣẹ o, òun láwọn tó mọ̀ sọ pé ẹ lọ èmi kó wá. Ó ní kí Jésù náà sọ ọ̀rọ̀ láti ibi tó wà. Jésù ò kúrò omi tó wà tó ti wá pàṣẹ pé kí gbàgbọ́ ẹ̀ mú lára dá wọ́n lójú kan náà lọ́mọ yẹn wòsàn. So láì ṣe pé èèyàn rí yàn tó bá ti jẹ́ pé lọ́wọ́ Kristi nínú ẹni á wòsàn. Tó bá ti ń di pé ká ṣèràpadà à ń wẹ̀ fún yàn à ń bá yàn sùn yẹn irọ́ ló wà ń bẹ́ sà. Sàtánì ìrẹsẹ̀ Sàtánì làwọn ẹni yẹn. Kò sí ní tó jọ Bíbélì, kò sínú Bíbélì sà, kò sí ní tó jọ nínú Bíbélì. Tó bá ti ń di pé à ń ṣèràpadà tàbá à ń ṣe gbá a gbọ́dọ̀ wẹ̀ kọkùnrin máa wẹ̀ fóbìnrin ẹ̀sà ìránṣẹ́ Sàtánì lẹ́ni bẹ́ẹ̀. Hello, ta ló wà ń bẹ̀? Hello. Ẹ káàsán sà. Ẹ ṣe ilé ìwé padà. Ó dà à ń gbọ́ yín bàbá. Mo ti dára yín dáadáa. Ó dà. Ìdí ìwé náà ti gbélé. Ṣé ó dúpẹ́ pé àwọn ìjọ kan tó fẹ́ ṣe àjọ̀dún ṣọ́ọ̀ṣì wọn. Ìyẹn tí wàá ṣe é ṣèlú ìlú ẹ̀mí wájú wọn ló ń jẹ́lẹ̀ tàyí. Ẹ pé ọkọ̀ àwọn ilé-ìfẹ́ náà àwọn ènìyàn yà padà pẹ̀. Àwọn tó tẹ̀ nínú ẹ̀sìn lọ́sítì tí ọkọ̀ wọn kú bí àjọ. Gbogbo ni wọ́n bẹ̀rẹ̀ sí jó. Bọ́lẹ̀ tí mo bí àní ṣọ́ọ̀ṣì kí ṣó fẹ̀ ní ojú. Ìjọba òwúrọ̀. Ṣé gbé ìbéèrè yẹn dáadáa? Ìbéèrè yẹn kò clear dáadáa. Ẹ má bínú. Ó dà Ọlọ́run alààyè. Ó dà wọn náà ń ṣàjọ̀dún wọn. Ẹ sà lóòtú ṣe rí nǹkan téèyàn ò bá ní kò lè fún yàn. Ó dà kò lè fún yàn. Ẹ rí à ń mu ọtí ní ìparí àjọ̀dún. Bọ́ọ̀lù gan sọ ó ní ẹni tó kákìyèsára nípa níta bá ń jẹ kó wọ́n bá gbé ẹlòmíì ṣubú. So nípa oúnjẹ tá a fi rúbọ sí òrìṣà kì í ṣe pé kò yẹ o àbóyẹ kọ́ ló sọ o ṣùgbọ́n nígbà tó bá ń jẹ lọ́wọ́ àwọn tó ẹ̀ṣẹ̀ ń dàgbà nínú ẹ̀mí ṣé tán bá ń rí kí làwọn náà fẹ́ máa sọ pé. ẹni tí ó ń sọ pé tó dúró sórí igi ìwàásù tàbí tá a rí bí alàgbà ṣùgbọ́n tí ò wá bíi Kristi àwa parí tán ẹ wà láwọn alàgbà lóòótọ́ wọ́n pa ìgò lẹ́kún lọ. ẹ bá wò wọ́n sà ẹ wo nǹkan kan nínú ayé ẹ̀yìn pé nǹkan máa ń sọnù níbẹ̀ sà kì í sí Kristi níbẹ̀ sà.
ibi tí Kristi bá ti wà kì í sírù nǹkan bẹ́ẹ̀ sá kì í sírù dùdú níwájú Ọlọ́run ó ní Ọlọ́run bẹnu tẹ́ḿpìlì kò kó pa lọ́lọ́ so ibi tí ò bá ti sí Kristi ibẹ̀ láti máa ń rí tí ò tọ́ tí ò yẹ ó sọ kinní kan tó dá mi lójú sá Bíbélì sọ fún mi pé nínú ilé Ọlọ́run gangan ní ìdájọ́ tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ wá ní báwo ló ṣe máa rí fáwọn tí ò gbàgbọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ àmì jẹ́yà sá. àmì ó lágbára díẹ̀ o 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè a sì ní ìṣẹ́jú díẹ̀ láti gbé ìpè yín bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé bàbá wa ẹ ń pe nọ́mbà yín lọ lẹ́ẹ̀kan ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí ẹ bá mi pè nọ́mbà táwọn èèyàn lè pè yín sí lẹ́yìn ètò nọ́mbà tán lè pè yín sí ẹ ń pè lẹ́ẹ̀kan ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 33 700 452. ó dà 080 33 700 452 080 33 700 452 nọ́mbà àtẹ̀ní àǹfààní láti pe àlejò wa lórí ètò tòní sí yẹn nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá wọn sọ 080 33 700 452 nọ́mbà àtẹ̀ní àǹfààní láti pèsè nígbà tí adúpẹ́ ló púpọ̀ lọ́wọ́ yín pé a pè yín lórí ètò yìí ẹ sì ní àǹfààní alérò pé tá a bá tún pè yín nígbà mìíràn ẹ ó tún dá wa lóhùn lórí ètò yìí bí Ọlọ́run bá fẹ́. Ọlọ́run tẹ̀ ti fẹ́ ó ti gbà fún wa ó ti gbà fún wa adúpẹ́ lọ màmá wa ìyáàfin ajínrere apostolic mother Teledalase Iseoluwa àwọn náà wà níbí wọ́n dúró gbágbágbá bíi sójà olókùn púpọ̀ wípé ètò ìní yìí ò gbọ́dọ̀ mẹ́hẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín ilé yín ò ní dàrú àánú Ọlọ́run yóò wà pẹ̀lú iṣẹ́ ìrànṣẹ́ yóò máa tẹ̀síwájú àkókò ò bá wa ṣọ̀rẹ́ mọ́ àbí ọlábùsí ká máa fèyí ṣe lọ àbí yáṣẹ́wù ṣẹ́nikẹ́ni wà ń bẹ̀ bó bá ti ṣẹjá tẹ̀síwájú gbogbo ọ̀rọ̀ gbogbo la gbọ́ yìí tá a bá ti ní spiritual mentor ẹ jẹ́ ká lákìyèsí ohun gbogbo tá a bá ti ń ṣe irú ẹni tá a bá ní tó bá mentor wa ó máa sọ bí ìpè àti iṣẹ́ ìrànṣẹ́ wa bó ṣe máa kẹsẹ̀ járe àdúpẹ́ fún ìtẹ̀síwájú tí Ọlọ́run fún wa lórí ètò tòní ọlábùsí ó wà níbí ọmọ ọlọ́jà ọmọ ògo ẹ̀rí ó dúró ṣánṣán ó ti já àwẹ̀ àwẹ̀ tó ń gbà lé ni ó ti já àdúpẹ́ yáṣẹ́wù City Fox Ọlátúnjí òun ló ń gbé lọ sókè tó ń gbé wá sílẹ̀ àdúpẹ́ fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM so ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 lẹ́ẹ̀kan sí 081-655-372-83 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè èmi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FMC nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ WhatsApp line mi náà nìyẹn adúpẹ́ fún orí ọ̀fẹ́ tá a rí gbà lórí ètò tòní ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà olùwàṣẹ a ó pàdé lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ikú ọ̀fọ̀ wàhálà àti ìdààmú kò ní yẹ ẹnikẹ́ni wa lẹ́sẹ̀ kí àlàáfíà kó wà ní ìpínlẹ̀ Ògùn kálàáfíà kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà kálàáfíà kó wà ní ìjọ Kristi kálàáfíà kó wà pẹ̀lú gbogbo àgbáyé shalom shalom.